lẹ́yìn tí olórí gbogbo ọmọ ogun ilẹ̀ Yorùbá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams tó ti kọ lẹ́tà ibi tó ti tàbùkù bá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ Oòduà People's Congress ìyún OPC New Era wọ́n mà ti ránṣẹ́ sí Ààrẹ Gani Adams wọ́n ti fún un lésì ọ̀rọ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ kòbákùgbé ni wọ́n sọ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ rántí pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní Ààrẹ Gani Adams kọ lẹ́tà sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tó ti sọ̀rọ̀ sí wípé nǹkan ti ń dàrú lábẹ́ àti wípé ìjákulẹ̀ ńlá ló jẹ́ fún àwọn ọmọ Yorùbá nítorí pé gbogbo ìlérí tó ṣe láti mú ayé rọrùn fáwọn mẹ̀kúnnù àtàwọn ọmọ Yorùbá pàápàá gbogbo ọmọ Nàìjíríà ìní Bọ́lá Tinubu kò mú ìlérí náà ṣẹ tó sì jẹ́ kó di mọ̀ pé ìnira tó gba Nàìjíríà látìgbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gorí àlééfà lọ́dún tó kọjá àfẹnusọ. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí Ààrẹ Gani Adams tó sọ yìí ó ti ń dá awuyewuye sílẹ̀ táwọn èèyàn ń jà sí ọ̀rọ̀ náà lóríṣiríṣi pàápàá láàrin àwọn ọmọlẹ́yìn ẹ̀ àti àwọn ọmọlẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n tí ẹgbẹ́ alátakò OPC Ààrẹ Gani Adams ìyẹn OPC New Era tó ti fún ààrẹ lésì báyìí o nínú ọ̀rọ̀ tó fi síta. Ààrẹ ẹgbẹ́ OPC New Era ọ̀gbẹ́ni Arugudade Razak ó bẹnu àtẹ́lu Ààrẹ Gani Adams pé kò tẹ̀lé òwe àwọn àgbà tó ní ibi gẹrẹjẹ là bá gbà ó ní ilẹ̀ Yorùbá ipò tí Ààrẹ Gani Adams wà ó yẹ kó dàbí bàbá ni kó máa pẹ̀tù sọ́tún kó máa pẹ̀tù sósì ó ní ṣùgbọ́n ẹni táwọn fi jẹ aṣíwájú òun ló wá lọ ń bú ọmọ Yorùbá ó ní eléyìí kò bá mu rárá wọn ni ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìdẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ni ló yẹ kí Gani Adams kó ṣe ọ̀rọ̀ ọ̀hún ó ní kì í ṣe òun ló wá yẹ kó tó wà lára àwọn tí ó máa fẹ́ gbé ìjọba Tinubu ṣubú ó ní dípò bẹ́ẹ̀ bó bá tiẹ̀ ní ìmọ̀ràn kan ó yẹ kó lọ gba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nímọ̀ràn ní kọ̀rọ̀ ni dípò bó ṣe ń yẹ̀yẹ́ níta gbangba. Ọ̀gbẹ́ni Arugudade Razak ó wá jẹ́ kó di mọ̀ pé látìgbà tí Ààrẹ Gani Adams tó ti di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó ní àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà àti ìyapa sílẹ̀ nílẹ̀ Yorùbá ìlú ń sọ tí ó sì fẹnu àbùkù kan bàbá náà. Lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Ààrẹ Gani Adams kò tíì fún Arugudade Razak lésì bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kò tíì rí àtẹ̀jáde kankan látọ̀dọ̀ ẹgbẹ́ OPC gùn tiẹ̀ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Arugudade Razak ìrun ààrẹ ẹgbẹ́ OPC New Era tó ṣẹ̀ṣẹ̀ sọ sí báyìí.